o mọ̀ fojú wọn tó o mọ̀ pọ́n rí wa gbogbo nǹkan tá à ń sọ yìí o mọ̀ pọ́n gbọ́. mo wá tẹ̀yẹ. ìwọ náà tẹ̀yẹ ìwọ náà. Atọ́nà yín ló ń sọ̀rọ̀. Players, assemble at the assembly point. 10. Ìdíje kan wọn lọ́wọ́ tí ń count. Lọ síbò ṣàjọ débi báyìí ni. máa lọ tètè máa lọ tó dọ̀ mí. I'm not going. wá jẹ́ ká lọ jẹ́ àti ẹ̀ lọ gbọ́ nǹkan tó fẹ́ sọ. kí ló ṣe? Now! Ẹnu ọmọ mú bí ẹ. Leave me now! 7. 6. Yá lọ jọ. Màá bá ìjà ọmọ. 5. Mi ò fẹ́ kú. 4. 3. 2. 1. 0. Orí ìyá mi jọ ṣọ́ mi. Orí ìyá mi jọ ṣọ́ mi. Ọlọ́run ṣàánú mi. Káwọn olórí burúkú ikọ̀ tiẹ̀ ṣetán. Kò ṣe kó tó fẹ́ ṣetán. Kílẹ̀ ṣú kí tètè yá kí n forú rìn. So when I had to now meet my current account officer who has been by me all the while, kí n forú sálọ. Present at the assembly point are Wasiu, Suzy, Kuye, Wumi, and Dekunle. That means, Thompson, you have failed to assemble at the assembly ground. You have gone against the rules of the game. For every action, there is a reaction. Irú fọkàn ni mo gbọ́ yẹn. Irú fọkàn ni yẹn. Ó tún jọ bí pé yàn jẹ́ ìrora. Ẹni sùúrù o. Kó má jẹ́ bọ̀bọ̀ Thompson yẹn ni wọ́n yìnbọn fún yẹn o. Kó má lọ jó òun o. Players, this is to inform you that Thompson Makinde, player C3, has been eliminated from the game. Ẹ̀yin olùdíje, I hope I have your attention now. This is not a drill. This is reality. Àṣeré níbí, àmú yín ṣeré. Ẹ̀yin náà ẹ má mú wa ṣeré. Owó tá a fẹ́ fún yín kì í ṣe owó kékeré. And beyond the ultimate prize, bí ẹ ṣe ń tẹ̀síwájú nínú àwọn ìdíje, ẹ máa jẹ àwọn owó kankan. Fún gbogbo ìdíje tẹ́ ẹ bá ṣe láṣeyọrí, ẹ̀bùn wà. Fún gbogbo ẹ̀mí tó bá lọ, ẹ̀bùn wà. Ní báyìí, àwọn méjì ti kùnà nínú ìrìn àjò yìí. Fún ìdí èyí, ẹ̀bùn owó 2 million naira wà fún orí kọ̀ọ̀kan yín.